Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá An-Nabawiyyah Muhammad sallallahu alaihi wasallam. Àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀. Ọlọ́run kó sí mi àti yín kú lórí dáadáa. Agbègbè àkíyèsí náà ni mo wà. Kásíra wáyé kátara wa lórúkọ níwọ̀n bá sókí. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá rí tọ́pìkì mi yìí wọ́n lè máa kọ́ ha. Mo ní nínú ìsọkúsọ tá a fa yín sọ. Nínú ìsọkúsọ tá a fa yín sọ kalẹ̀ kí mo tó jáde láyé. Ẹ̀rí pé nínú ni mo pè ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn mi. Àmọ́ mo wá lẹ́sẹẹsẹ. Ariwo kan lè máa wọ bí o ntọ́ kan wọn làwọn ràn yìí tó kẹ̀mí mi náà ràn yìí. Ọlọ́run kó gba tí kálukú wa kó gba lẹ́sìn. Di alábọ̀ rẹ̀. Ntọ́ bí eléyìí o ní pé ká síra wá ń yè ilé gíláàsì tí bá ń jọni lójú tí fi ń fara àdúgbò sí ẹ̀yẹ́. Òun náà ní ọ̀fẹ́ tọ́ sí káwọn èèyàn kí wọ́n ka òkò lọ́wọ́ kí wọ́n máa lẹ́ mọ̀. Yóò jẹ́ kó náà lè sinmi bí máa fi àwọn kan tí wọ́n jù wọ́n lọ máa pẹ̀gàn wọn máa fẹ́ nu àbùkù kan wọn máa yẹpẹrẹ wọn. Nínú ìsọkúsọ tá a fa yín sọ ó lè máa ká yín láwo ó lè máa jó yín láwo. Ẹ rí i pé àwa ń pẹ́ sọ ni bẹ́ẹ̀ náà bá tó bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀yin ọmọ pínísípínísí ẹ̀yin tọ́jú pé ẹ̀yin náà mọjú eré yín àmọ́ nítorí ibi tẹ́ ẹ fẹ́ dé sí àti bọ̀tá yín ẹ̀kún láì ọjẹ́ kẹ́ iyọ̀ àìlójú ti kú nínú gbogbo tẹ́ ẹ bá fẹ́ fèsì. Káwọ̀ má dàkọ̀ ká máa pẹ́ sọ ká má dájú ọ̀rọ̀ kan kẹ́nìkan pàtó ó lè fún wa láǹfààní ká máa yà káàkiri. Wọ́n fẹ́ máa sì dọ́kítà kàtà nílé dúró ká dúró mẹ́ díẹ̀ ká sẹ́ni síbi kan. Àyè má dàkọ̀ níbi ọ̀rọ̀ máa pa ní ẹ̀nà ó máa jẹ́ kéèyàn orí ara nà tán. Sẹ́ni gbogbo ẹ̀yin tọ́jà yìí pé ọmọ pẹ́ni sí ni ẹ̀yin náà máa bẹ́ẹ̀ ẹ mà wípé ntọ́jà yín lógún ni pé ẹ fẹ́ káwọn èèyàn máa wò yín. Wọ́n jẹ́ ọjà sí pé táwa bá pé ọ̀rọ̀ sọ kẹ́yìn náà wá pé ọ̀rọ̀ sọ fèsì padà kò lè pé yín ẹ mà pé kò lè tẹ́ yín lọ́rùn wọn ò ní wò yín ẹ mà bẹ́ẹ̀ tẹ́ mà pé tábà ti tọ́pìkì wà bẹ́ẹ̀ forúkọ mi sínú ọ̀rọ̀ àbírú àwọn tí wọ́n tájọ jọra wa àwọn èèyàn lè pé bíbà àwọn táwọn náà ń tí èèyàn lè sọ pé gbogbo ayé lọ́gbà tiwa ní àwọn tá a bá jọ bínú ara wa bóyá àwọn mẹ́ta ti dì lọ́wọ́ mú bí tí wọ́n ti bẹ́ẹ̀ bú wọ́n ti ṣépè àti blọ́ọ̀kù wọn wọ́n ti wà nínú agolo Facebook wípé máa wòran ní ìyẹn wà fún wọn láàyè tẹ́yìn bá ti wá pàtẹ ebú ìpàtẹ máa fẹ́ nísẹ̀sí wọ́n máa wá kọ́mẹ́ǹtì wọ́n máa fi kí n kú sẹ́ èmi ò ní fún yín lésì lágbègbè yẹn èmi ẹ ṣe blogger èmi jáde ńlẹ̀ rẹ̀ àṣìlẹ́kọ̀ọ́ Ọlọ́run bá wa dúpẹ́ fáwọn tí wọ́n kọ́ wa àwọn tí wọ́n tọ́ wa Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn. Nínú ìsọkúsọ tá a fà yẹn sọ ọ̀tọ̀ ní tẹ́mi fẹ́ sọ̀rọ̀ nípa ilé ní tẹ́lẹ̀ láìpẹ́ yìí mo bá láǹfààní àti lè come across fídíò kan àfà kan làwọn náà sọ̀rọ̀ lágbègbè ọ̀rọ̀ yìí wọ́n fún àfà kan lésì lórí ọ̀rọ̀ àfà yín náà ni lórí ọ̀rọ̀ àfà yín náà ni màtí sẹ́kànnì kan yẹn tó sọ lélẹ́yìn lóòótọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ bá bẹ́ẹ̀ sọ yẹ kẹ́yìn ọgbà bẹ́ẹ̀ tí mo yín tẹ́ ẹ fi ń dàlúrú náà nìyẹn tẹ́ ẹ fi ń sọ tí ọ̀ lọ bẹ́ẹ̀ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń ṣe tó bá wa mùsùlùmí nínú jẹ́ lẹ́nìí ní tí wọ́n rí lára yín lọ́pọ̀ ìyẹn ló tì wọ́n gbọ̀ngbọ̀n táwọn náà fi lọ lè wo kò pa wọn ìyẹn ní tó dáná sọ Kùránì ń bọ̀ wá bèbí náà ó sọ tó yé mi ń bẹ̀ àmọ́ tí yìí ẹ̀yin ń pera yín lára wa ẹ̀ sì ń pòkọ̀ ọ̀bànújẹ́ fún gbogbo mùsùlùmí lójoojúmọ́ bẹ́ẹ̀ bá jáwọ́ àwọn náà ò ní sinmi máa pè yín sákèésí pé lọ́hùn òpin síbì kan kí ni àfáà yìí wí kí ni ìsọkúsọ táwọn àfáà yìí sọ kí ni wọ́n sọ kalẹ̀ nínú ìsọkúsọ nínú ẹ̀ ní o ẹ rí wípé nínú orúkọ téèyàn máa ń jẹ́ ìbẹ́nu àwọn àfáà ìbẹ́nu àwọn èèyàn láyé lẹ́ni náà tí wọ́n ń bá àwọn ànábì Ọlọ́run jókòó àwọn àfáà mára wọn lọ́wọ́ ìjọ dá tẹ̀láfù wà lórí ẹ̀ ìjọ dá kíyàn máa bá àwọn ànábì Ọlọ́run jókòó àwọn kan lọ bí wípé ọ̀dà kò sí tó burú mẹ́ ọ̀gọ̀rọ̀ yẹn lọ bẹ̀ bẹ́ẹ̀ sì lára àwọn èèyàn tí wọ́n ní kódà tó ẹja owó kọ̀ mí ìdí nígbà tó àwọn okọ̀ mí wà nílẹ̀ okay kẹ́yàn wá máa dórúkọ ànábì Ọlọ́run lápèjúwe bọ́yá nínú àwọn àfáà sọ̀rọ̀ pé ọdún bá ti ń sọ ànábì Ọlọ́run àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá ẹ̀rí pé ànábì wa Adam ní alayhi salatu wa salam ó ní bàbá kálukú láyé lẹ́ni ọmọ ọkọ nínú ọmọ ànábì Adam alẹ́ni tí bá ń ṣe Islam ọmọ àlè ó lẹ́ni tí ọmọ àlè àfẹnú bí àbí àfi gbogbo ara bí ó lẹ́ni tó bá ti yapa sí Islam òdodo ọ̀rọ̀ nìyẹn o káwárẹ́ nìkan nínú àwọn àfáà kọ́ máa jẹ́ Adam lẹ́ni bóyá ti wá kúrò láyé ẹ ti gbọ́ o bóyá ti wá kúrò láyé àmàbítà lọ bóyá ti wá kúrò láyé kẹ́nìyàn wá sàsọkalẹ̀ torí ọmọ kan lọ sọ bẹ́ẹ̀ ó ní àfáà àwọn kọ́ kalẹ̀ wípé láti gbà tá ànábì Adam alayhi salatu wa salam ti kúrò láyé Ọlọ́run tí tún gbé kò sí Ádámà míì mọ́ tó ní mímọ́ tó lámìlaka bí àwọn
ẹ wọ̀rọ̀ sọkúsọ ní ẹ wà sọ gbanu ọ̀rọ̀ ẹ wọ̀rọ̀ burúkú Ànábì Adam láti gbà náà tó bá jẹ́ pé tó mú àfáà yín sọ eléyìí tó bá jẹ́ wípé wọn ò mọ̀ páwọn Adam kan ti kọ́kọ́ wáyé káwọn ẹni rẹ̀ kan ti wáyé bí fún àwọn ló mú wọn sọ eléyìí àjọ jásí pé lódò làwọn náà nù tó bá jásí pé wọ́n kà sọ bẹ́ẹ̀ ni àjọ jásí pé ìgbéraga ti panẹ́rùn tọ́lọ̀ fún rẹ̀ sọ pé innahu la yuhibbul mustakbirin èmi Ọlọ́run nífẹ̀ẹ́ sẹ́ni tó bá ní ìgbéraga gírí máa ń ká ìkó sí tí máa ń sì fún yẹn yìí máa ń ká ìyí láre yẹn ni gbogbo ẹni tẹ́ ẹ bá ń dasọ ìbò kálukú wà ní ike ibi tó náà kù sí rè òun náà ṣẹlẹ̀ yìí ó kù díẹ̀ káàtó kọ́dà ó kù púpọ̀ káàtó àmọ́ mo wá lẹ́sẹẹsẹ jọ máa ju ọ̀la sáà má dà kọ́ mi bọ́ bá tó bẹ́ẹ̀ nínú Facebook ẹyin àtẹ̀yìn kálá dọ́wọ́ bò wọ́n náà pẹ́ sọ ọmọ pé wọn ò ní wọ̀ asọ́gbánú ọ̀rọ̀ ní kéèyàn sọ pé kò tí ì sí Ádámà kan láyé lẹ́yìn ikú Ànábì Ádámù alayhi salatu wa salam àfọwọ́ nìkan nígbà tó bá jẹ́ pé bá wá bá nù tíra bẹ́ẹ̀ irú àwọn ọmọ tí wọ́n ń fọmọ yìí jẹ́rìí ọ̀rọ̀ tí mo rí tí àfáà tí wọ́n ń ṣe rọ́dù yìí lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ń pílè rẹ̀ ẹni tó fìlú lẹ̀ tọ́ lọ káyọ̀ lọ kéwúfa òun náà tó wáyé olódò ọba kọ̀ọ̀kú kọ̀ nínú tíra ọ̀sì gbà bẹ́ẹ̀ nítorí ẹgbà bẹ́ẹ̀ náà níbi ẹfẹ́ máa fi wọ́n rúgbó ẹfẹ́ máa fi wọ́n dẹ̀sìn rú kẹ́ máa fi wọ́n pòpọ̀ ọ̀bànújẹ́ fáwọn mùsùlùmí kẹsà àwọn tán wọn lékẹ́ máa gbé wọn ga lékè ibi tí wọn ò dé ìyẹn náà lọ́fà tẹ̀bi ní nǹkan mẹ́rin bẹ́ẹ̀ tí wọ́n ní kò sí àbá tó nínú ẹ̀mọ́ ní gbogbo Áfíríkà pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀wù sọkúsọ ẹ̀wọ̀rọ̀ burúkú. Wa alaikum salam mọ́ bọ̀ nínú Ádámù tó ti kọ́kọ́ lọ ẹ lọ kàtírà dáadáa nínú àwọn tí wọ́n ti kọ́kọ́ lọ nínú àwọn tí wọ́n jẹ́ Ádámù àwọn kọ́là kọ́kọ́ káyẹ̀ nànẹ́ ẹ̀ tó bá jẹ́ pé báwọn ibi tẹ́ àdánwò ló tó kéyìn fi Nàìjíríà lẹ̀ lọ kéwú bí kàkó tó wáyé olódòdó lẹ́bù yìí nígbà tó yẹ pé gbọ́n nínú àwọn àfẹ́ẹ̀sì tó jẹ́ tábìí tí wọ́n ti lọ nínú wọn ni Adam bin Suleiman ní àwọn ará Kúfà kódà Sufyan bin Zawri ọgbà àdìsí látẹnu ẹ̀ ẹni tó lámìlaka àfáà tó jẹ́ pé international àwọn gbogbo ayé ni wọ́n ti mọ̀ wọ́n níbẹ̀ náà àwọn àfáà yìí tẹ̀ pálí tẹ̀ bọ́lá fún tẹ̀ torí ẹ̀fẹ́ sọ̀rọ̀ ayé bí lérí ibú àṣegbẹ̀yìn yìí wọn mọ̀ wọ́n bí kankan ní agboolé yín náà ni kò ju bá ń lọ kò ju ẹni Facebook lọ kò ju agboolé yín náà lọ confam lọ́gbọ́n òun bẹ́ẹ̀ ni ẹnìkan ò ní jẹ kílẹ̀ ọ̀fẹ́ ibi tó bá ń nàgàdé wọ́n sì ní mẹ́gídá ẹni tá a bá jẹ́ ńlẹ̀ ní mẹ́gídá ẹni téèyàn bá ti ráǹfààní tiẹ̀ jẹ kó náà máa ṣe tiẹ̀ ìkìlọ̀ lélẹ́yìí bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú wọn tó ní Adam bono Abi Iyas al-Asqalani àwọn ará Baghdad afa olùmọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n lámẹ́lá ká ní gbogbo ayé àwọn tábì yìí làwọn náà tábì yìí làwọn náà àwọn tí wọ́n ti lọ káwa sọ pé láti dọ́kà Ànábì Ádámù ti kú láyé o kò sí Ádámù kan mọ́ Ádámù kan ò sí tó ní mímọ̀ tó ń jẹ́ níyì tó lámẹ́lá ká tó ẹ̀ẹ́dẹ̀kan ìgbéraga nù àbúrò àbí àìmọ̀kan nínú àìmọ̀kan nù ìyí ò lásán gan kéèyàn sọ báwọn kẹ́ wá padà ráwọn kan tí wọ́n jù wọn lọ níwájúwájú kọ́nà àwọn tó súnmọ́ jù ní pé àwọn míì táwọn náà jẹ́ Ádámù lọ́dọ̀ wa ń bí àwọn kan kọ sínú tí àwọn pé àwọn kan bẹ wọ́n pè wọ́n lóko wọn ní Ádámù kan bẹ inú àwọn Ádámù náà máa bí wọ́n bẹ ń bẹ bẹ́ẹ̀ aṣáájú làwọn náà mọ̀nà èyàn gbọ́dọ̀ bọ́gà fáwọn aṣáájú ìmọ̀ àfàbùkù káwọn aṣáájú ìmọ̀ akábùkù báyẹn náà ni ìgbéraga ní panirun gbogbo àwọn àfà tí wọ́n jẹ́ni ilé ni jẹ́ni àpọ́nlé kò sí tó sún wọn ká o pẹ̀lú mọ́ wọn dó ní tẹríba ẹ̀yìn ọmọ wọn àṣìbá ilẹ̀ yìí olódò tó wọ́n gbéra wọn ga wọ́n pọ́nra wọn lé ajọ́já sí pé ní tó súnmọ́jù ní wípé ìgbéraga yìí àdánwò ni tọ́jẹ́ pé ó dàbí pé àdógún bá ní ẹ máa tẹ̀síwájú òjò máa ju ọ̀la ní dákẹ́ ẹfẹ́ kẹ́ máa kókó ìbànújẹ́ fún wa ká máa fẹsẹ̀ jalè kásá máa jára para ká dákẹ́ bẹ́ẹ̀ sì ni ẹ má jẹ́ ń tàn yín ọmọ bẹ́ẹ̀ àwọn míì máa kọ́mẹ́ntì ọmọ bẹ́ẹ̀ bú yìí pé rabandẹ́ ẹlòmíì ti jẹ́ blocking bó bá sì wù yín kò sí ń tọ́lọ́mọ bá ẹ máa tẹ̀síwájú subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.